mo dé ntewé adé o mo bọ̀ ní ti ìbọ̀ yé ìjì kan ò lè jà kó domínú àgbọ̀nù láyé o bọ́lọ́lá ọba tó ṣẹ̀dá ọmọ náà òdì ò ní kú sẹ́yìn òdì lọ́lá ọlọ́run ìbà lọ́wọ́ ọba tó bá jayé o ọba mi ọba akọni níjọ́jọ́ mo tún ti dé o ọba akọni lórin nǹkan àtọ̀run rọ̀ wá kọ́ mi lásà àti ṣẹ̀ǹbáyé ìbà mi dọwọ́ bàbá mi tó bí lọ́mọ ìbà lọ́wọ́ akéwì Yorùbá pátápátá gbogbo ọmọ Odùduwà pátá gbogbo ọmọ Yorùbá gbogbo èèyàn ọmọ ogun òtù òjíire mo fẹ́ kẹ́ ẹ wá nǹkan fìdílé o àbí kẹ́ ẹ fìdílé nǹkan kẹ́ ẹ gbọ́ ohun tí Tọ́lání sọ nítorí mi tí ayé lọ kò yẹni tó yé mọ́ ọ̀rọ̀ ilé ayé yìí tá a rìn kò yẹni kankan ó tójú sú mi báyìí kọ́ láyé ṣe rí nígbà àwọn bàbá wa báyìí kọ́ láyé ṣe rí nígbà táwa lọ́mọdé gbogbo ọmọ Odùduwà pátá ẹ má jẹ́ ká gbàgbé orílẹ̀ bàbá tàwa ẹ má rántí ilé o ẹ má tẹ́bí ṣe mọ̀ pé èèyàn tó sọ lẹ́nu ló sọ àpò ìyàkọ́ bóun pẹ́ bá sọ apọ̀ ẹnu abọ́tìpò ebi ni àṣà àtẹ̀sìnṣe sí Yorùbá dọwọ́ yín o ẹ má jẹ́ kí ogún àwọn bàbá wo parun torí nọ́ni ohun àti nílà akúkú nọ́ni bí ọmọ àṣẹ́gìtà ṣe nọ́ni èpògi ẹ má ti jẹ́ ká gbàgbé ẹ̀sìn àtàṣà báláyé gbogbo ọmọ Odù tó dá ìwà ẹ mọ̀ pé oyin bẹ́ẹ̀ náà ni òyìnbó níbímọ tí ẹ̀kọ́ jẹ́ dáadáa láyé o èyí tí wàá jẹ́ tó jẹ́ pé ohun tá a bí wọn mọ́ èèwù ẹni ẹlẹ́ni ni máa ń yá wa lára Yorùbá ronú o Yorùbá ronú o Ọ̀jẹ̀tọ́lá akéwì ń ké fún gbogbo ọmọ Odù tó dá ìwà.